ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní tẹ́ bá ti ní àǹfààní láti máa wò tó orúkọ tèmi ò yí padà Kẹ́mi Bùkọ́lá ni orúkọ ti tèmi jẹ́ adẹ̀kú bó ṣe ń lọ lágbá lọ́wọ́ Ọlọ́run a máa rí jẹ a máa rí mu a máa rí náà a máa rí lò ògo a máa búyọ a ní tọrọ jẹ o gbogbo wa ò ní tọrọ jẹ o bí ìlú ṣe le tó yìí tí gbogbo nǹkan le tó le kókókó bí ojú ẹja kò ní le mọ́ yín kò dẹ̀ ní le mọ́ èmi náà lágbá lọ́wọ́ Ọlọ́run a máa rí jẹ lẹ́yìn mo máa polówó jewelries ó tọ́jọ́ mẹ́ta fún ẹ̀yin tí ẹ bá ra àwọn Brazilian gold wa mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín gan-an ni fún ẹ̀yin tí ẹ bá ra aṣọ náà mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ wò pé ọmọ yóò ti ẹ̀ wá pọ̀ olówó nígbàkúgbà kì í wá síta wá polówó lójoojúmọ́ bọ̀n bá ti polówó báyà ẹ̀kan lọ́sà bẹ́ẹ̀ méjì ẹ̀yin ìyá mi yẹn ẹ wá bá mi rà á mo dúpẹ́ lọ́wọ́ yín obi tẹ́ ti mú owó àgbà náà ò ní wọbẹ̀ láyé ní mo sàárẹ̀ ọmọ èmi àti yín lágbá lọ́wọ́ Ọlọ́run ọdún yìí lọ sópin èmi àti àní bọ́dún lọ a máa rí jẹ ni gbogbo ọ̀nà wa máa là gbogbo nǹkan tá à ń gbàdúrà fún ní ti dáadáa láyé lágbá lọ́wọ́ Ọlọ́run á ṣe fún wa ní ìrọ̀rùn ibi tí bàtà ti ń tẹni kankan lẹ́sẹ̀ Ọlọ́run ọlọ́jọ́ òní á bá dọ òróró òtura síbẹ̀ bó ṣe máa rí nìyẹn ò lágbá lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́ni mo kọ́kọ́ kí tó sọ mo kọ́ fẹ́ máa polówó kí tó polówó mo fẹ́ sọ àwọn ọ̀rọ̀ díẹ̀ ṣe rí protest tó ń lọ níta ń sìn bí àwọn èèyàn ṣe ń jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní da ẹ̀bi lé àwọn kan lórí ó jẹ́ nǹkan tí mo wò bí gẹ́gẹ́ bí aláìní àròjinlẹ̀ torí tí èèyàn bá ráròjinlẹ̀ ó ní lẹ́ni tí ebi ń pa tó wá síta pé ebi ń pa òun tó ń bẹ̀ ìjọba pé ìjọba ẹ ṣàánú wa ebi ló ń pa mí èmi àtàwọn ọmọ mi ò jẹun ẹ ṣàánú ẹ jẹ́ kìlú dẹ̀rọ̀ ẹ̀yin kan wá jáde ẹ wá ní kí ni ṣé wọn lè ṣiṣẹ́ ni wọ́n lè fi 5,000 bẹ̀rẹ̀ owó bó lè èèyàn mi ṣe máa ń jáde tẹ́ ẹ̀kọ́ máa parọ́ ojúkorojú nǹkan tí ò lè ṣẹlẹ̀ láéláé ẹ̀ díẹ̀ máa sọ ẹ̀ díẹ̀ rò pé bóyá gbogbo àwọn tẹ́ ń sọ̀rọ̀ fún yẹn bá yá òmùgọ̀ bí tiyín làwọn yẹn ẹni àwọn kan fún àwọn kan ní bisikíìtì pé ọmọ tí ẹ rí bisikíìtì jẹ ipa àwọn kan ni wọn ò jẹun sùn ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run o ẹ jẹ́ kí á bẹ̀rù Ọlọ́run o ọ̀rọ̀ ẹnu wa yìí kó má lọ kó bá àwọn ọmọ wa lọ́jọ́ iwájú tó lè rò pé bó ṣe máa rí lọ nìyí Ọlọ́run ọba adákàdájọ́ ó mọ bó ṣe ń dájú ẹ̀ fún oníkálukú ẹni tẹ́bi ń pa jáde ó fi ìhọ́nú bí ebi ṣe ń pa bí nǹkan ṣe ṣéǹjì fún ó fi wọ̀n ẹ̀yin tẹ́ ẹ̀ bá lè jáde ara ló rọ̀ yín èmi ò jáde ní ìsinmi ìlera ẹni tó jáde kí n máa bù láyéláyé because nǹkan tó ń ṣe òun kọ́ ló ń ṣe mí nǹkan tó ń ṣe Kẹ́hìndé ó ṣe é ṣe kó má ṣe táyé ebi ṣe ń pa èèyàn míì nílé ẹ̀ ó ṣe ṣe pé ebi má pa èèyàn míì kó jẹ́ pé bí gbogbo nǹkan ṣe lè Ọlọ́run ṣe nírọ̀rùn àtọ́lọ́run ẹ wá jáde ẹ wá máa da ẹ̀bi lé àwọn tẹ́bi ń pa ẹni tẹ́bi ń pa kó má jáde kó má sọ̀rọ̀ ẹ̀rù yín bà mí o Ọlọ́run mo kàn bá wo fídíò àwọn èèyàn mi báyìí má kàn máa wò pé ṣé èèyàn ní àwọn eléyìí ṣàbí ẹranko ṣé èèyàn ní àwọn eléyìí àbí ẹranko ẹni wọn ọmọọṣẹ́ ṣe ní ọ̀lẹ ni àwọn èèyàn tó dẹ̀ sọ ìwọ̀n ọ̀ṣọ́mọdé ṣé nílé ayé tá a wà yìí kọ́nà má ṣe wá bí ò ṣe wù wá ṣé ẹ̀ tí ì rí ṣiṣẹ́ tó dàbí ọ̀lẹ nínú ìjọba yìí ní Nàìjíríà yìí ìwọ tó bá ń ṣiṣẹ́ wàá láìtàlẹ̀ wàá di ọ̀lẹ tọ́lọ́hún bá bẹ́ẹ̀ náwó sí àbí kẹ́ Ọlọ́run ọba kábíyèsí o ẹ jẹ́ ká mọ nǹkan tá a máa sọ o ìlú le kò sówó níta ẹ̀yin tẹ́ bá ń jẹ oúnjẹ ẹ̀mẹ́ta lójúmọ́ ẹ má bú àwọn tí wọ́n ní wọ́n ra bisikíìtì fún àwọn ọmọ tó ló bisikíìtì náà ọmọ oúnjẹ sùn òde wá ń sọ òde ń bú obìnrin yẹn pé ó sọ pé òun bisikíìtì náà ọmọ oúnjẹ sùn lánàá kó máa dúpẹ́ pé ó rí bisikíìtì jẹ àwọn kan ní wọn ò rí bisikíìtì jẹ tó pé omi náà fún àwọn ọmọ mu láàánú o ojú àánú yìí ó ti fọ́ ojú ẹ̀kọ́ máa wá síta ẹ̀ máa ṣojú ayé mo dá irọ́ ni o èèyàn tó lè sọ orúkọ báyìí jáde fún ọmọlàkejì ẹ̀ kò láàánú ìka èèyàn ni ẹ̀ka san wọ́n lè 5,000 bẹ̀rẹ̀ owó ní Nàìjíríà lẹ́yìn jẹ́rìsì
ẹ bá kó 100,000 lé lórí ẹ lè ṣòwò kẹ́jèrè torí mi mọ báwọn èèyàn mi ṣe máa ronú tẹ́ kó 100,000 sórí ọjà láyé ní ìsìn bí ọjà kò sí bó ṣe lè jẹ́ ẹ lè ṣòwò kẹ́jèrè because níbi tó bá ti lọ rajà wá sanwó mọ́tò owó mọ́tò yìí kọ́kọ́ gbére lọ́nà ṣe bí mo sọ fún yín pé nígbà tí mo wà ní ìsàlẹ̀ ń bẹ̀ tẹ́ pé obìnrin kan wá tí mo sọ pé òkè kí ló lè máa tà tó lò máa ta àkàrà ẹ bá rántí ẹ̀yin tẹ́ bá ń wò mí dáadáa tí mo dẹ̀ fún èlò mo fún lọ́jọ́ ẹ̀ sí náà 50,000 ní ìsìn obìnrin yẹn owó ní ọjọ́ àjọ tí wọ́n dá àjọ 250,000 ó ti gba títí ẹ̀ tó bá jẹ́ pé ní ìsìn ní 50,000 ò lè tó bẹ̀rẹ̀ òwò yẹn ṣùgbọ́n tó bá ra fúláwà tó ra àkàrà tó ra òróró tó ra gáàsì tó máa fi tà á gbogbo nǹkan yẹn lára nígbà yẹn ó lọ bí 2 years sínsìn ara fúláwà nu owó yẹn ní 50,000 ó ra gáàsì ẹni yẹn ti ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ àlòkù náà ni ara ń gbà ara ní 12,000 ibẹ̀ ló ti ó dẹ̀ bẹ̀rẹ̀ ní ìsìta ló lè dánwó ẹ̀ wò àkàrà nìyẹn o ẹ wá sọ pé ẹ lè fi èèyàn lè 5,000 bẹ̀rẹ̀ jewelries ẹ má máa pààrọ̀ mi o irọ́ ni mo ètì jù láyé ẹ má jẹ́ ká máa kọ́ máa gbé àwọn èèyàn míì ìsàlẹ̀ kéèyàn míì bó ṣe sọ ní sí pé 5,000 lè bẹ̀rẹ̀ òwò àwọn míì tó yẹ pé wọ́n bá ní 5,000 tó bá lọ try ẹ̀ tí wọ́n ò rí ṣe wọ́n máa blame inú wọn á bàjẹ́ wípé àbọ̀ náà ń gbàgbé wọn ni láì mọ̀ pé bí Nàìjíríà ṣe ń lọ yìí kọ́nà ọba kó ṣàánú wa ni ẹ má jẹ́ ká fi ìṣubú wa ká máa fi yọ̀ wá ẹni tó bá jáde tó bá lè bí ń pa àwọn ẹ gbà pé bí ń pa tẹ́ ẹ bá lówó lọ́wọ́ ẹ ràn án lọ́wọ́ tẹ́ ẹ bá lówó lọ́wọ́ kì í ṣe dídán náà fi ràn yàn lọ́wọ́ o kì í ṣe dídán ọmọ ìyá èèyàn gan tó bá lówó lọ́wọ́ gan ó lè má ràn ọmọ ìyá ẹ̀ lọ́wọ́ kì í ṣe dídán àmọ́ kí a máa bú wọn pé orí bisikíìtì olówó sọ pé bisikíìtì ló ń fọmọ jẹ lánàá ìwọ tẹ̀rí bisikíìtì jẹ o máa dúpẹ́ èèyàn míì ní orí bisikíìtì fọmọ ẹ̀ tó jẹ́ pé omi làwọn ọmọ ẹ̀ náà mu sùn ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ má jẹ́ kí a jẹ́ kí ojú àánú wa fọ́ pátápátá torí àánú náà lẹ́yìn gbogbo èèyàn rí gbà ìwọ tó bá jẹ oúnjẹ méjì lójúmọ́ Nàìjíríà ìwọ ẹ̀kan ọ̀rọ̀ àánú gbà ni àwọn tí wọn ọ̀dọ̀ ẹ̀rí jẹ yẹn tó jẹ́ pé ebi ń pa wọ́n yẹn wọ́n ṣe Ọlọ́run ìgbà kan náà máa wá tẹ́pẹ́ àwọn náà máa dùn wọ́n nù Ọlọ́run lójú òní kò ní jẹ́ kébi pa wá o nínú nǹkan tó wà nílẹ̀ yìí àdúrà la ní láti máa fi hàn ẹ bá dẹ̀ rí àwọn tẹ́bi ń pa ẹ fún wọn lóúnjẹ kí ẹ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí ẹ mọ̀ pé mo ń ta àwọn oúnjẹ yẹn tí mo dẹ̀ mọ̀ pé agbára mi ò gbé pé oúnjẹ yẹn mi ò fi bẹ́ẹ̀ tà mọ́ àwọn tí mo mọ̀ pé mo lè fi ràn lọ́wọ́ ládùúgbò mo pè wọ́n mo fún wọn níwọ̀nba torí àwọn èèyàn ra àwọn promo tá a ṣe lórí oúnjẹ yẹn kóńbò yẹn àwọn èèyàn ra gan ìwọ ni èlùbọ́ gàrí tó kù mo fún àwọn èèyàn ní tó jẹ́ pé èèyàn mi gan ọpẹ́ kò sí kọ́ máa tí ì rí mi kí sílẹ̀kùn bá máa dúpẹ́ ni ẹ jẹ́ ká rán àwọn èèyàn lọ́wọ́ àwọn tó bá wà ní sàkání wa tó ń bá rò oúnjẹ jẹ ẹ jẹ́ ká fún wọn bó jẹ́ rèjìríkà ráìsì kan ni ẹ jẹ́ ká fún wọn ẹ má jẹ́ ká yọ ẹni tẹ́bi ń pa o ebi ò dá lára o tí ebi bá pààyàn èèyàn á sì wà wù gbogbo àtẹ́rí pọ́n ń jalè kiri yẹn ẹ rò pé òun wọn ni ebi ló pa wọ́n débẹ̀ Ọlọ́run jẹ́ kí ebi pa wá o ebi àárọ̀ ọ̀sán alẹ́ kò ní pèmí àti yín o lágbà lọ́wọ́ Ọlọ́run o Nàìjíríà dẹ̀ máa rọrùn àdúrà la need ká dẹ̀ ṣe kí ni ká ran ara wa lọ́wọ́ ká má sọ pé bẹ́ẹ̀ ilé òun ṣe fámìlì mi ilé ebi obi ń pa kíní kan nǹkan tẹ́ bá ní tẹ́ bí wọ́n bá tọrọ 5,000 lọ́wọ́ bóyá pé 1,000 ló ń tọrọ bó jẹ́ 200 ló ní ó kéré òun ló ń sọ èèyàn dé àwọn bó jẹ́ 200 ló ní gbà èmi náà ló ẹgbà 200 yìí ó máa dìbì kan ẹ má jẹ́ ká dájú ara wa délẹ̀ ní Nàìjíríà tá a wà yìí àsìkò yóò ń àsìkò tá a lè dájú ara wa àsìkò tá a gbọ́dọ̀ ṣàánú gidi fún ara wa ni pẹ̀lú oúnjẹ kì í kó aṣọ àfọ̀n láṣọ ara ayé aṣọ òyọ lọ́wọ́ tàwé oúnjẹ òun gọ́gọ́gọ́gọ́gọ́ ní nǹkan lágbára lọ́wọ́ ebi ò ní pèmí àti yín o bó ṣe máa rí nìyẹn o bó ṣe máa nǹkan tí mo fẹ́ sọ nìyẹn a máa polówó aṣọ mọ́dẹ̀ tó máa polówó àwọn léèsì yẹn gbogbo ẹ kúkú jẹ́ ẹ̀rọ ọmọ yín Kẹ́mi Bùkọ́lá bóyá ọ̀gá gbé wá àwọn aṣọ wa yàtọ̀ gbogbo nǹkan wa tá ń tà àwọn èèyàn wọ́n máa sọ pé Kẹ́mi Bùkọ́lá aṣọ tó ń rà nílé iṣẹ́ wa wọ́n máa tún pè mí tún ṣàdúrà ní pé gbogbo aṣọ ẹ kò sí àṣàdá àjàjà àwọn Swiss lace wa ńlá yẹn no ní wọn rẹpẹtẹ ẹ lọ wo show wa àwọn Swiss lace ńlá
ibi tẹ́ ti lè rí correct rà ọ̀dọ̀ Kẹ́mi Bùkọ́lá ni Kẹ́mi Fashion Empire òun ló lè ṣe. Ẹ wá sí ìlú Ìjẹ̀gùn, ẹ sọ̀kalẹ̀ ní bank bus stop, ẹ gbé ọ̀kadà tó ń lọ, ẹ ní ọ̀kadà tó bá lọ sí ẹ ní Alábísí nana down ẹ ti rí ilé wa ló fèsì títì upstairs báyìí. Tó bá ti ń bọ̀ ilé wa popular gan, ẹ á ń gbé yín débí, ẹ bá wo bí ẹ ṣà ẹ rọ̀ bójá nǹkan alẹ́ fẹ́ ni gbogbo àwọn aṣọ kan wà níbí báyìí tẹ́ pé mi ìpolówó rárá tí ó pé tó bá débi mo ṣe máa mọ̀ tí mi ìpolówó torí àyè ò sí. Ẹ̀dẹ̀ ẹ̀jọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ bá mi ra jẹ́ tí bá ti polówó ẹ má bá mi rà. Nǹkan tẹ́ ẹ bá tún rí tẹ́pẹ́ bẹ́ẹ̀ fẹ́ wo aṣọ kan tẹ́ ẹ pè mí màá ṣe fídíò fún yín. Aṣọ pọ̀ a ní kékeré, a ní bọ́ọ̀lì ńlá, a ní Swiss ńlá. Mo lẹ́ni ní ìsà àwọn Swiss ńlá àti tàwé ẹ̀rí òun ló àwọn kékeré tó pawọ́ lé kì í ṣe kékeré náà o tó pawọ́ lé Swiss lace ńlá pátápátá òun mo fẹ́ polówó fún yín lẹ́nu tó yẹ pé ẹ lè kò sí yàtọ̀ láàrin Swiss lace ńlá àti kékeré tẹ́yàn bá ro sára àti tẹ́ bá súnmọ́ ìyàtọ̀ díẹ̀ náà ló wà níbẹ̀. Mo máa polówó fún yín lẹ́nu pẹ̀lú àwọn gèlè tó wà òkè. So ẹ ṣé o, máa polówó àwọn jewelries yẹn pápápá polówó àwọn jewelries yẹn pápápá nílànà. Ẹ wo ilé báyìí, ẹ bó ṣe fine. Bangles ẹ̀ ń kọ́, bring this one. Bangles ẹ̀ ń kọ́. Eléyìí ó rí bangles o, bangles lọ́mọ yẹn wá kiri. So 19,500 ó ní bangles 19. Gbogbo nǹkan tá ń tà níbí dozen price ni Lagos price. Even gan mi ìgọ́tẹ́ mara bíbá ẹgbẹ́ ẹ̀ lè rà nílé Èkó bẹ́ẹ̀ Ọlọ́run kì í ṣeré. Ẹ wo elé 22,000 ríǹgì ẹ̀ bangles ẹ̀ ní ríǹgì ẹ̀ ní kẹ́rì bó ṣe fine 22,000 blue quick náà ó yá gbà 22,000. Ẹ wo lè bó ṣe fine ilé ìtẹ̀ ti fine jù. Ẹ wo bó ṣe fine ẹ rí ẹ wo bó ṣe fine 25,000. Ẹ wo bangles ẹ ó ti fine jù 25,000. Iṣẹ́ rí 25,000 ó fine gan. Bangles ẹ ríǹgì ẹ náà gbogbo ẹ ló fine 25,000 25,000. Ẹ bó lè ṣe ń sùn gbà. Ewele ẹlẹ́ ò ní ríǹgì o kò ní ríǹgì o 24,000 ni kò ní ríǹgì. Òun fẹ́ dà báwọn bangles àwọn kíníta máa ń tà fún yẹn bó ṣe rí nìyẹn bọ̀ kò rí ríǹgì dọ́bù kíní lọ́dẹ̀ ṣe fún bangles o 24,000 lélẹ̀ 24,000 24 the second one 24,000 you like 24,000. Àwọn jẹ́rìí yẹn pọ̀ gan mi mo bá ti fẹ́ ṣe àwọn púpọ̀ dẹ̀ la wà ń bí. Ẹ wo ilé ẹ bó ṣe fún ẹ ó ní bangles ó ní ring set lòun náà 20,000 ẹ wọlé 18,000 ẹ máa screenshot ẹ báyìí 18,000 ní òṣèkò gbà ríǹgì ẹ bangles ẹ ní kò sóde tí ó wọ̀ 18,000 mi ò ṣe kò gbà. Kẹ́mi Bùkọ́lá ló lè ṣe mi ò ṣe kò gbà ó lọ́lẹ̀ ó dowó mi ò ṣe kò gbà. Ẹ wo lè náà èyí wà lẹ́nu òsì nǹkan
eléyìí ní ìṣe àárí kìíní fi sí. ẹni tẹ́ bá fẹ́ máa rà àrà túta gbogbo ìsàlẹ̀ jewelries ló kún bẹ́ẹ̀ o mi rò pé mo ti ṣe fídíò ẹ̀ gan pàápàá gbogbo ìsàlẹ̀ pátápátá jewelries ló kún bẹ́ẹ̀ pátá látòkèdè sàlẹ̀ òye yín jewelries ló kún bẹ́ẹ̀ ẹ wo ilé báyìí ẹ wò ó ṣẹ́rí ó ní silver ó ní gold ó ní rose gold bẹ́ẹ̀ náà lélẹ́yìí náà ṣẹ́rí 25,000 náà lélẹ́yìí náà ẹ bó ṣe fine 25,000 take 25,000 right 25,000 ẹ wo ilé báírò ẹ wo ilé báyìí eléyìí 18,000 bangles everything set ni 18,000 tẹ́ bá fẹ́ máa rà àrà tútà àyè wà fún yín o àyè wà o dozen price ẹ máa bọ̀ iléeṣẹ́ wa ẹ wo ilé 22,000 bangles ring gbogbo ẹ̀ lélẹ̀ 22,000 22,000 mi ò ṣe kó gbà Kẹ́mi Bùkọ́lá ló lè ṣe wọlé. What? Okay. Ẹ wọlé 12,500 ó dẹ̀ fine gan 12,500 ẹ bá fẹ́ rà lára tútà ẹ máa bọ̀ 12,500 ọyá tè 12,500 sọ bó ṣe fine 12,500 12,500 àrẹ́bí rẹ̀ mi ò ṣe kó gbà 15,000 eléyìí wà lẹ́ni ò sí nǹkan bólẹ́ máa wọlé èdè tó ní mọ̀ pé yes wọn ò lè bójú 15,000 wo wọn ò dẹ̀ ń bò ọlọ́run bá ń gbọ́ 15,000 ẹ wo bangles ẹ̀ bó ṣe fine ẹ wo ríǹgì ẹ̀ náà wà ń bẹ̀ 15,000 ẹ̀yin tẹ́ bá fẹ́ rà lára tútà ẹ wọlé wá ẹ wo gbogbo ìsàlẹ̀ jewelries ló kún bẹ̀ so kò sí iye tẹ́ bá fẹ́ rà àyè wà ẹ wo ilé náà bó ṣe fine bólẹ́ ti lè irú ilé rà ní 15,000 ẹ sọ fún mi bólẹ́ ti lè irú àwọn ilé rà ní 15,000 bólẹ́ ti fẹ́ rà 15,000 ni ọlọ́run bá ń gbọ́ 15,000 ni kò dẹ̀ ń bọ́ ẹ wo ríǹgì rèé ríǹgì àti bangles ẹ wo ẹ rí 15,000 ni o mi ò ṣe kò gbà alára tútà ni mo pè ẹni tẹ́ fẹ́ máa rà tẹ́ fẹ́ máa tútà ẹ wọlé wá o ẹ wọlé wá ẹ wọnú iléeṣẹ́ Kẹ́mi Fashion Empire wá ẹ wo lè bó ṣe fine simple 15,000 ni ríǹgì ẹ̀ gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ 15,000 ni mi ò ṣe kò gbà ọlọ́run mi ò ṣe kò gbà Kẹ́mi Bùkọ́lá ò ṣe kò gbà. This one, I will see this. Mi ò ṣe kò gbà. Kẹ́mi Bùkọ́lá ló lè ṣe ohun tún dà ohun tún rèé 15,000. Eléyìí tẹ́ bá fẹ́ ǹdẹ̀ ẹ máa screenshot ẹ̀ 15,000. Go and do another one now. 15,000 mi ò ṣe kò gbà. Mi ò ṣe kò gbà 15,000. You write 22? This one is not 22. 15,000 ọmọ mi lọ́kọ̀ 22 15,000 alára tútà ni a pè ẹ̀yẹn bá tẹ́ fẹ́ máa rà kí fẹ́ máa tútà ẹ máa bọ̀ nílé iṣẹ́ wa ń bí ẹ̀ à àwọn tó ti wá rà gan wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. kọ́lọ̀ méjì ló wà ẹ wò ẹ wò. Sorry. 23,000 23
23 ẹ bó ṣe fine 23 23 23 23 gold and silver eléyìí gold ó wá ní àwọn design kan láàrin 23,000. mi ò ṣe kò gbà aláròró nìkan ní onílé rà nínú ọjà yìí ẹ wọlé náà 15,000 ṣẹ́rí ring bangles everything 15,000. mi ò ṣe kò gbà eléyìí náà bó ṣe fine gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ fẹ́ nǹkan tó tóbi just simple ẹ wo 15 di ring nǹkan 15,000. 50. Do the other one now, this one. No, this one. 15. This 15,000. Mi ò ṣe kò gbà. Jewelrie sí àwọn èèyàn ra ṣégè sí. Wọ́n ra dẹ́ndẹ́ sí jewelrie sí lára. 15,000 náà ló ná. 15,000. Ẹ wo tọrùn mi, mo tẹ̀ gbé kí n pín lówó tọrùn mi fún yín. Àwọn iṣẹ́ tó jojú ń gbèsè ni ẹ rí ni. Ẹrù ni màmá jù fún yín. Ẹni tẹ́ bá sọ fún pé iye tẹ́ rà nìyí. Tẹ́ bá dé pàtí gan wọ́n ti fojú owó ńlá wò ó. Bó dẹ̀ ṣe wà yẹn kò wọ́n rárá 23,000 ni 23,000 ni mi ṣe kò gbà 23,000 ni gbogbo ọjà wa kó lọ́lẹ̀ kó dowó ni 12,500 quick 12,500 you did mistake. Okay. What? You command those ones now. Ẹ wo lè bó ṣe fine. Ẹ wo bangles ẹ bó ṣe fine. Ring ẹ náà fine. Ẹ bó ṣe fine 22,000 ni. Mi ò ṣe kò gbà 22,000 ni. 22,000 naira. Péré 22,000. Ọmọ yìí. 15,000. 15,000. Go and do another one. 15,000. 15,000. Hello, mo ní gbogbo àwọn tá a ti ṣe ló máa yọ tó máa change. 15,000. Ìyẹn alára tútà láti. Kẹ́ wá bá wa rajà. Ẹ wọlé. 15,000 náà ló ná. Ó fine gan 15,000. 15,000. You give me biro please. Kí máa kọ price yẹn wọ́ bí sí. Ó tún sọ ó tún ní 15,000. 15,000 ẹ sí rí 15,000. Torí àwọn máa gbàgbé price yẹn. Ilé ìtọ́jú.
yá gbèsè dáhùn kí máa ṣe. ẹ ò yarí mi ẹ bó ṣe fine 13,500 30,500 àwọn tó wá bí lánàá wọ́n kó tán ni 30,500 àìní like 3 a ní mẹ́ta sọ́wọ́ báyìí mẹ́ta ilé ìlú kù àwọn tó wá lánàá yẹn ra méjì mẹ́ta náà ra mẹ́fà ni ẹ wọlé 10,000 náà dùn àwọn ọmọ 10,000 10,000 ìyẹn 13,500 ilé 15 ẹ bó ṣe fún ẹ gbogbo nǹkan tí mo fi wọn ń bó o ká má rò pé báyà torí pé kò wọ́n ń bó rárá o rárá àtọ̀ wọ́n ń bó o wọ́n ń bó rárá o ẹ ti fi kíní ọ̀hún dìgbà tó tábà ń ẹ wo àwọn báńgùsì ní 3-in-1 15,000 rose gold silver and gold 15,000 15,000 mi ò ṣe kò gbà aláròró ò ní lè rà ń bẹ̀ aláròró ò ní lè rà ń bẹ̀ ẹ wọlé ẹ wo bó ṣe kéré in fact mo like bó ṣe rí ẹ rí 15,000 kọ́lọ̀ mẹ́ta náà ló náà ní 15,000 15,000 ẹ wo eléyìí náà tún yàtọ̀ wọn 15,000 ni wọ́n tó gbẹ̀dẹ̀ náà fine wọn ò dẹ̀ ń bó wọ́n ṣe máa bá kú nìyẹn wọ́n ṣe máa bá kú nìyẹn o. eléyìí náà 15,000 sáìtì ni o 15,000 yá take 15,000 a ṣe kò gbà ok ó lọ́lẹ̀ odòwò Kẹ́mi Bùkọ́lá ló lè ṣe Kẹ́mi Fashion Empire ló lè ṣe eléyìí mẹ́ta ni a máa ókè méjì lélẹ̀ ẹ wọlé bó ṣe wà náà 15,000 ni mẹ́ta 20,000 méjì lélẹ̀ 15,000. Wọlé 15,000 ẹ wọlé náà ṣe fine gbogbo àwọn bá gbùsẹ̀ 15,000 ẹwọ wọn náà ó yàtọ̀ sí ti ẹ̀kan ṣe kò gbà bá ń gbùsà àwọn yìí ṣé ẹ ti rí ẹ bó ṣe fine 12,500 bá ń gbùsà àwọn yìí 12,500 12,500 ebile ìṣèrí orí ọ̀ká ẹ má forí ọ̀ká wọn mú o orí ọ̀ká leléyìí o 12,500 ó gbẹ̀dẹ̀ ló fine lórí ilé náà
12,500. Òun ní ríǹgì o. Ó ní ríǹgì. Bangles and ring. 12,500. Ẹ bó ṣe fine. Ẹ bó ṣe shine. 12,500. Gbogbo ẹ̀ ló fine. $15,000. 15,000. You write 20,000 for this one. 20. Go and put 15. Yeah, go and put 15. Every lay is fine. Only bangles so 15,000. So we let everybody like it, but screenshot it. Send yes, wow. 15,000. Every change shy. 15,000. Bring all those ones inside that cart. You know, sharp. Gbogbo àwọn ilé tá à lè polówó jewelrie sì pọ̀ níbí ṣùgbọ́n a máa ṣe ló pọ̀ níbí ìbàdí tá à lè polówó bá ọmọ yẹn ò ṣàkó rárá a máa ṣe lọ́jọ́ yìí ilé tá a ṣe náà tó ilé ìbí ilé ní ìsìn 15,000 ilé ìdẹ́ ìfọ́n rẹ̀ ilé ìfọ́n rẹ̀ gan-an ẹ wò ẹ rí ó fine gan 15,000 ọjà sì pọ̀ ń bí o àti àrẹ́ǹjì ẹ̀ ni ẹ̀yẹ́ ti fi àrẹ́ǹjì ẹ̀ wọ̀nyí. Yẹ́rìngì ẹ̀ mo tẹ̀ wá láìpẹ́ jù ó yẹ́rìngì ẹ̀. Àfi bá àwọn Brazilian line ẹ ó yẹ́rìngì ẹ wò 15,000 ó dẹ̀ ní bangles ó ní ring sẹ́ẹ̀tì ni tó ní ring báyìí ní ring náà ok ó ní ring ó dẹ̀ ní bangles 15,000 ó fine gan o tẹ́ ẹ bá rí ó fine gan bọ̀dá àlè abáni a máa ṣe ẹwọ ilé náà 15,000 náà lòun náà ẹwọ ilé náà bó ṣe fine. ẹ̀ pé kí nìyẹn máa ń ṣòro tò àwọn jewelries wọ́n ṣòro tò gan òun lẹ máa rí pé àwọn míì wọ́n lè polówó ẹ̀ àwọn ní ká máa polówó ẹ̀ lẹ́yọ̀kọ̀ọ̀kan wàhálà gidi ni so eléyìí náà ó ní jewelries ó ní gbogbo ẹ̀ set 15,000 ní so ẹ ṣé mo dúpẹ́ o a máa polówó àwọn míì lọ́jọ́ ní àmọ́ tá a bá ti ṣe ṣáàtì tó ń fẹ́ polówó àwọn swiss lace tó ń pọwọ́ lé ńlá direct tẹ́ pé ìyàtọ̀ díẹ̀ ló wà ń bẹ̀ òyìnbó mu tíì èmi gan mo mu ẹ̀kọ́ gbígbóná òun ni àwọn Brazilian àwọn swiss lace máa polówó yìí àwọn ńlá yẹn ìyàtọ̀ wà ń bẹ̀ bọ̀ ìyàtọ̀ ẹ̀ ò hàn kò wọ́n rẹpẹtẹ bí àwọn tẹ́ pé bá ti rojú à máa ṣe bákan ojú eléyìí dán síbẹ̀ ni aṣọ dẹ̀ wà lára ẹ̀ òun máa polówó fún yín ní ìsìn ẹ ṣé mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín gan gbogbo ẹni tẹ́ bá fẹ́ wá bá ara jà a ní ọjà lóríṣiríṣi àwọn Brazilian gold ní gbogbo eléyìí àti àná àwọn Brazilian gold rẹpẹtẹ gbogbo òkè yìí Brazilian gold ló pọ̀ jù ń bẹ̀ so ògbó ìsàlẹ̀ yẹn àwọn kéékèèké oní 15,000 àwọn oní 18 àwọn oní 20 something òun ló wà nísàlẹ̀ bọ́ òkè yìí àwọn ńlá òun la kó sókè so gbogbo ẹni tẹ̀lé tí ń wọlé wá bá ara jà lágbá lọ́wọ́ Ọlọ́run bí tẹ́ ti mú owó sẹ̀ tẹ́ fi wá ara jà ń lè ṣẹ́ wa àgbà náà ò ní wọbẹ̀ ẹ máa lọ́ọ́rẹ́ ẹ máa bọ̀ ọ́rẹ́ lágbá lọ́wọ́ Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ o ó dàbọ̀.